ọ̀rọ̀ Saheed Osupa, Sule Alao Malaika àti Sefiu Alao yìí mà ti wá kọjá bẹ́ẹ̀ báyìí o. Ṣé lóòótọ́ ni pé Sule Alao Malaika ni Saheed Osupa ń fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí pé ègún ni? Ẹ gbọ́, ṣé tòótọ́ ègún ni Sule Alao Malaika ti wá, àbí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n rí inú fọ́nrán pé Saheed Osupa pé òun ló ń báwí? Báwo ló ṣe jẹ́ gangan? Kí ló fa ọ̀rọ̀ yìí? Kí ló mọ́rọ̀ yìí jáde? Kí ni Sule Alao Malaika sọ? Kí ni gbogbo rògbòdìyàn yìí bá dé? Báwo ló ṣe ṣẹlẹ̀? Lóòótọ́ àwọn rògbòdìyàn kan ti ń lọ lábẹ́nú tó sì ti ń farahàn báyìí, ṣùgbọ́n fọ́nrán tẹ́ máa wò yìí ó lágbára díẹ̀ o. Ṣé lóòótọ́ ni pé Sule Alao Malaika ni Òṣùpá ń fọ̀rọ̀ ránṣẹ́ sí nínú fọ́nrán yìí? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀yin èèyàn. Ẹ já wo fọ́nrán yìí o, ká wo bọ́rọ̀ ṣe rí gangan. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Gbogbo ọmọ Yorùbá tí Yorùbá gbọ́ Yorùbá tá a bá sọ Yorùbá alẹ́ pọ̀fọ̀ ni wèrè ọgbọ́ Yorùbá ni lọ kọ́ Yorùbá jẹ́ káwọn màmá ẹ̀ kọ́ Yorùbá. Yorùbá kì í ṣọ̀fọ̀, ọmọ àlè Yorùbá ni ẹ lọ kọ́ Yorùbá. Ẹlòmíì wọn á pè é lólórin abọ́sórí stage àwa dúró a máa kọrin bí sórí òpé ni. Ẹlòmíì movement yẹn lásán òun ló ní ìfẹ́ sí o, kì í ṣe kó o máa pèdè kó o máa pọ́nbọ bí ogún nde Alao máa dìbà náà yóò máa dìbà ìbàtà ni mọ́. Ègún ni ẹ ó yọmọ Yorùbá. Yorùbá ń jẹ bí ẹ̀fọ́ létí ààrẹ wọn, ààrẹ ni wọ́n yọmọ Yorùbá. Táwọn bá sọ Yorùbá gidi wọ́n ń pè lọ́fọ̀, àkàwé ọ̀rọ̀ la máa ń sọ. Jẹ́wọ́ pé ògbọ́ Yorùbá, jẹ́wọ́ ká kọ́ Yorùbá. Ìbàdàn oníṣàrẹ̀ àìránilógún ònóbì láì ọmọ pínlẹ̀ yóò ṣáni mi ò wà láìta láì. Akíkanjú ayé làwà ogun Èkó Ìbàdàn rí tipẹ́tipẹ́ mọ̀ ni. Afẹ́lẹ́lẹ́nu àgbà lórí gòkè kọ́pọ̀lọ́. A lè fọ̀rọ̀ ẹnu lásán tún yàn ṣe, a tún lè fọ̀rọ̀ ẹnu fa aṣọ àpọ́nlé ya. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ lórí ayélujára ní comment section. Bọ́ládalé Ọlálékan ní this man dey sing orin ọpọlọ as people dey hype him, but I don't think he is a peacemaker. He never behaves like a matured fellow at all. Ayọ̀délé Ahmed Adékúnlé ní the difference is clear. Dr. King Saheed Osupa Akorede, you are the senior man. Respect Baba Agba, KSO, ọba orin general, home and abroad. Ẹ rí pé ó lágbára díẹ̀. Ẹ wo nǹkan tí Àkànní Bánkọ́lé tó sọ. Ó ní Òṣùpá na all for you dey sing. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Ẹ̀yin olólùfẹ́ Saheed Osupa, Azeez Adébánjọ, bloggers are the problems of this Fuji industry. Ayọ̀délé Ahmed Adékúnlé ní Malaika is too small to disrespect king of music home and abroad. KSO is full of wisdom and knowledge. Ayọ̀délé Olúwatóyìn Martins Oríire ó ní I swear to Olódùmarè, Fuji music is very sweet and interesting. Woto from right and left, but Gbegede remains the best of all. Àmẹ́ tó ń pè ní Gbegede báyìí o. Wálé Odúṣọ̀tẹ̀ ó ní King Dr. Saheed Osupa is super talented. Nurudeen Àríyọ̀ Owólarafẹ́ Ọba doesn't need to reply him. You don't drag with someone far below you. Don Kazi ní Fuji industry can never settle forever. Fight is their source of income. Adeniji Abimbola, no come and scatter Pasuma 40 years on stage because both of you have gotten your invitation to Pasuma 40 years on stage, and Kinikan to the expect una for him 50th birthday on the 17th too. Ishola Obabelo need the two of you know well walai at the end of all this now. What you will eat be say no more war. Come and see Òṣùpá. Ẹ wo nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn, lára àwọn nǹkan táwọn èèyàn sọ rèé o lórí ayélujára nípa nǹkan táwọn èèyàn sọ nípa ìjà tí wọ́n ní ń lọ láàrin Òṣùpá àti Sule Alao Malaika. Kí lè ròyìn, kí lè rí sí gbogbo èyí tí àwọn èèyàn fi hàn ní orí fọ́nrán yìí, gbogbo orin tẹ́ ẹ gbọ́ tó fi ránṣẹ́ síra wọn?
nínú fọ́nrán. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. A lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu